eléyìí ó bí oríṣiríṣi nílẹ̀ Yorùbá pé bá ti ń gbé náà ní ẹlẹ́yìn ìṣòro ìwọ́n gẹ́gẹ́ bí dìfẹ́ǹsì Ọọ̀ni ìrìṣà tí ẹ̀yin jẹ́ iná ni mo àti àfitẹ̀wálé láti gbọ́ tẹ̀mí pé bọ́ọ̀rọ̀ ṣe lọ yìí ìyàwó lẹ kọ sí ojú rẹ fi wò ó ǹjẹ́ lè ti ẹ̀tọ́ nílẹ̀ Yorùbá bí wọ́n bá ṣẹjọ́ ṣe kankan ní kọ̀rọ̀ fẹ́ kó jẹ́ ohun tí àgbà sí gbàgede tí wọ́n máa fà lórí social media àbá ẹ̀rọ kàrẹ̀ sà. mo kí lọ́kùnrin lóbìnrin mo kí lọ́mọdé lágbà mo ṣe bá fún ládéládé àti lóyèlóyè mo ṣe bá Ọlọ́run mo ṣe bá bàbá wa Ọọ̀ni ìrìṣà olórí gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ọ̀rọ̀ lórí ọba Rashidi Olúwo tí ẹ sọ̀rọ̀ bá ọ̀rọ̀ kò pariwo wọn ní tó bá ṣe lọ́wọ́ ikú ààyè lọ́wọ́ ẹ̀bìtì òwe ọmọ baba ńlá wa ni. Kí ni ìdí tí mo sọ pé tó bá ṣe lọ́wọ́ ikú ààyè lọ́wọ́ ẹ̀bìtì? Ẹ jẹ́ kí n yànnàná òwe yẹn fún àwọn ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí a bá létí tí a fi ń gbọ́. Gbogbo wa la mọ ohun tó ń pè ní eku. Ó jẹ́ ẹranko kan tó láìkì ẹyìn. Ṣùgbọ́n gbogbo wa náà la mọ ohun tó ń pè ní ẹ̀bìtì. Gbogbo ẹni tí ó bá mọ ohun tó ń pè lẹ́bìtì òun ni trap lédè òyìnbó. Gbogbo wa la mọ̀ pé favourite eku òun ni ẹyìn tí ọ̀pẹ máa ń so. Ohun tó ń pè lẹ́yìn ni èso ọ̀pẹ tó bá ti pọ́n oúnjẹ tí eku láìkì nìyẹn. Ibi tí wọ́n gbé kẹ́ ẹ̀bìtì sí tán kẹ́lẹ̀ báyìí wọ́n wá fi ẹyìn mẹ́ta síwájú ẹ̀bìtì yẹn. Ṣùgbọ́n tẹ́kú bá ti ń lọ tó ń bọ̀ ló máa ń wo ohun tó wà lábẹ́ ẹ̀bìtì yẹn ẹ̀yìn wípé ọ̀nà wo lòun lè gbà tóun lè fi jẹ ńbẹ̀. Lóṣù lọ́jọ́ lọ́dún tó ti ń kọjá lọ ó máa ń wo ẹ̀yìn mẹ́ta yẹn lẹ́bẹ̀ ẹ̀bìtì. Ìgbà tó wá di lọ́jọ́ kan ló wá rò nínú ọkàn ẹ̀ kóun kúkú tọ ẹ̀bìtì lọ kóun lọ bá a ní àsọyépọ̀ tí àwọn eléyìnbó ń pè ní MOU. Ó wá lọ bá ẹ̀bìtì pé ìwọ Mr. ẹ̀bìtì àwọn ẹyìn mẹ́ta tó wà lábẹ́ yìí favourite òun ni ọ̀nà wo lòun lè gbà tóun lè máa fi jẹ nínú àwọn ẹyìn yìí. Nǹkan tí ẹ̀bìtì dá lóhùn ni wípé gbogbo bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ láti iye ọjọ́ yìí òun lòun náà ń rí ẹ̀ ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ kò jẹ́ kóun náà lè sọ nǹkan kan. Ṣùgbọ́n bó ṣe wá yìí o ọ̀kan nínú ẹyìn tó wà lábẹ́ ohun yìí o òun ni kó máa gbé o. Ṣẹ̀wọ̀n pé yẹn ti dàbí àdéhùn ti wà láàrin wọn. Békú bá lọ tó bá ń bọ̀ á gbé ẹyọ kan lọ́jọ́ lọ́sẹ̀ lóṣù lọ́dún bó ṣe ń gbé ẹyọ kan nínú mẹ́ta yẹn nìyẹn. Ṣùgbọ́n lọ́jọ́ kan ni èrò aburú wọ̀ gbogbo ẹni bá ti jẹ́ ọlọ́kànjúwà olójú kòkòrò aláìnítẹ́lọ́rùn lọ́jọ́ kan ni èrò burúkú máa wọnú ẹ̀. Kì í ṣe bí ọba Oníwò Rashidi pẹ̀lú ọba wa olórí ọba aládé bọ́n ṣe bẹ̀rẹ̀ kọ́ nìyí. Ṣùgbọ́n Rashidi ló ṣe lọ́wọ́ ẹ̀ kó tó yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì. Ìgbà tí tó ti di àìmọye ọdún tí eku ti ń gbé ẹyọ kọ̀ọ̀kan ìjọ́ kan ló gbé ẹyọ kan ló lọ bó ṣe rìn síwájú díẹ̀ lèrò burúkú wọnú ẹ̀ lónìí. Kí ló fà gan tí òun ò lè fi gbé gbogbo ẹyìn tó wà lábẹ́ ẹ̀yìn báyìí tó ń ti ń gbẹ́yọ kan lẹ́ẹ̀kan náà tó ń bá kó méjì tó kù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Bó ṣe yí padà nìyẹn. Lẹ́yìn ìgbà tó ti gbé kan tán ti jọ ní àdéhùn ó wá gbé iṣẹ́ wọn pé méjì ló máa kú lábẹ́ ẹ̀bìtì. Bó ṣe débẹ̀ ló bá tún gbé kan ṣe mọ̀ pé ẹyọ kan ló máa kú ẹyọ kan tó kù yẹn ti wá ń súnmọ́ abẹ́
ẹ̀bìtì lọ́hùn tàbí ré ló bá fà á ẹ̀bìtì bá ré pè mọ́ bó ṣe ré mọ́ kó tètè kú ó ń jakoro ó wá ń bèrè lọ́wọ́ ẹ̀bìtì pé kí ló dé kó tó ṣe bẹ́ẹ̀ yẹn fún òun ẹ̀bìtì ní ìgbà tó ṣe lọ́wọ́ òwe eku náà ló yẹ̀ lọ́wọ́ òun ẹ̀bìtì ó ní báwo ló ṣe ṣe lọ́wọ́ òun ó ní àdéhùn tá a jọ ṣe ni pé kó máa gbẹ́yọ̀ kan ṣé bó ti gbé kan ó ti lọ lẹ́yìn ìgbà yẹn tó padà wọ́n tó gbé ìkejì ṣé àdéhùn tí a jọ ṣe nìyẹn lẹ́bìtì wá ń dá ẹlẹ́kú wá ń dẹ́bìtì ló ń gbé ẹ ò ṣàlàyé nǹkan tó máa kàn lọ oníṣèwọ̀ náà béèrè ìyẹn ni pé ó bá ṣe lọ́wọ́ eku á yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì ó ti ṣe lọ́wọ́ Ràṣídì o ó di dandan kó yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì bàbá wa onírìṣà oníwò ọba oníwò ó ti ṣe lọ́wọ́ ẹ̀ bàbá wa onírìṣà olórí ọba aládé kábíyèsí o but bàbá kò ní sọ̀rọ̀ torí bàbá tó bá ti bímọ tó dáńtọ́ bàbá kan wà lọ́dún kan ọba wa onírìṣà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí o bàbá yẹn bímọ ọmọ tí bàbá yẹn bí ṣùgbọ́n bàbá yẹn jẹ́ ẹnìkan tí kò ń sọ̀rọ̀ torí tó bá sọ̀rọ̀ ó máa ń dàbí pé ẹni tó ń kálòlò tí ẹni àwọn pé bínú akọ́lòlò kò dáa ó lè má dáa tàbí nǹkan kó là mọ́yàn lórí sókè máa ń sọ̀rọ̀ wọ́n máa pè síbì kan ó wá mọ́mọ́ ọkùnrin kékeré kan dání ìgbà tó débẹ̀ wọ́n wá ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ bàbá yẹn wá fẹ́ pe Ṣàngó ṣàwọn pé gẹ́gẹ́ bí ẹni tí ó ní ẹni tó nípèníjà kólòlò bàbá yẹn bá ń pè ṣọṣọṣọṣọṣọ lọmọ ẹ̀ bá parí ẹ̀ pé Ṣàngó ó ní ọmọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó gbà mí lọ́wọ́ rẹ́dẹ̀rẹ́dẹ́ àwa ni a máa sọ̀rọ̀ bàbá kò ní sọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ tí ọba Ràṣídì Oníwò ń ṣe yẹn àwa la máa kọ́ àwa la máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ṣé ní gbogbo ẹni tó bá jẹ́ olè oníjìbìtì wọ́n máa ń gbọ́n gan-an tẹ́ bá kíyèsí ẹ máa rí pé gbogbo ìtàn ilẹ̀ Yorùbá pàápàá ìtàn bàbá wa Oòduà ni ọba Ràṣídì Oníwò ló ti ń fi ọgbọ́n àyínípadà ló ti fi ń yí padà èmi tún fún lórúkọ kan lónìí o àyínìke ni kẹ́ máa pè ọba Oníwò àyínìke Olúwo tá ń sọ yìí ká bá ń sọ̀rọ̀ Ìwó nígbà tán sọ̀rọ̀ kan tán ní àwọn ọmọ tí Oòduà bí àwọn ọmọ méje wọ́n ní kan wà nínú wọn kò róyè jẹ ìṣe náà pa wọ́n ní má ṣe ayé ló ń gbé ìwọ bá sọ pé wàá ṣe wọ́n náà wọn tó ṣe lánàá dà wọ́n sọ ní pé wọ́n ti dẹni ìgbàgbé wọ́n bá ń ṣe tán bá mú jẹgú ó yẹ kán wà nílé ayé ọ̀rọ̀ burúkú tí kò yẹ kó máa jáde lẹ́nu ọmọlúwàbí ṣùgbọ́n kò lè dùn mí púpọ̀ torí ọ̀rọ̀ wọn bàbá wa mọ́nímọ́ní ni wọ́n ní èèyàn pàdé àgbàlagbà lọ́nà èèyàn fọ̀rọ̀ lọ ṣó mọ̀ bóyá wèrè ló ṣe kó tó dàgbà Ìwó tá ń sọ̀rọ̀ ń pa èyí àwọn méje nìyá wọn bí ọmọ kan náà ní gbogbo wọn bàbá kan náà ìyá kan náà ló bí méje ṣùgbọ́n mẹ́rin nínú Ìwó yẹn ló wẹ̀ 60 báyìí lára ọ̀kan nínú Ìwó yẹn ni ọba Ràṣídì Oníwò tó jẹ ọba lé lórí lára àwọn Ìwó tí mo ń sọ̀rọ̀ sí méjì wà ní Ọ̀yọ́ méjì wà lọ́ṣun tẹ́ bá kíyèsí ìgbà tí ọba Ràṣídì Oníwò tó kọ́kọ́ jẹ ọba kò sí gá kò sí go kò là kò ṣàgbé ní ṣùgbọ́n nísìnyí ó ti ṣe ẹ̀sìn Awọ́rò ló ṣe kí nìdí mo sọ pé ó ti ṣe ẹ̀sìn Awọ́rò ni pé ẹnu ọmọ kò gbà yá pàdé mọ́ ẹnu ọmọ kò gba ìyá mi ẹjọ́ ẹ pàdé mọ́ ọba wa onírìṣà wọ́n ní láti ọjọ́ tán ti bí Gateman
ogún ọdún tán ti bí gate man wọ́n lè má tí bí landlord landlord mẹ́kẹ̀ ló máa ṣílẹ̀kùn fún gate man ló máa ṣílẹ̀kùn fún landlord ṣùgbọ́n lógún ọdún tó ti bí gate man náà wá ṣẹ̀ṣẹ̀ bí landlord. Ìyẹn túmọ̀ sí òwe ọmọ bàbá wa pé anúyún àgbà síkù ọmọdé rìn lẹ̀ torí ọba Oníwò Rashidi tó bá ní àǹfààní kó máa wo fọ́nrán yìí tàbí ibikíbi tó bá wà but kó má rò pé òun nìkan lòun gbọ́n àbí òun nìkan lòun mọ̀rọ̀ sọ. Kí nìdí tó mú mi sọ eléyìí ni wípé ẹni bá fa ṣoṣo àárí ṣoṣo fúnra ara ọlọ́mọlanke ló máa fọwọ́ ra ẹ̀fà oníkọ́ fún ara ẹ̀ ló máa fi ra ìṣépè o nígbà tó bá wúkọ́ ẹ̀ títí ṣá níkọ́ yìí ló máa pa òun ní gbogbo nǹkan tó ra wọlé yìí. Kí nìdí ni wípé ìgbà tí ọba wa Oníwò tó fẹ́ jẹ ọba Ìwó kò sí gá kò sí go kò la kò ṣàgbé ní ó wá ń bá àwàyù àwárí kiri àwàyù àwárí ló bá dé ọ̀dọ̀ wa ọba wa Onírìṣà kábíyèsí olórí ọba aládé ọba Adéwọyè àbí ọba Adéyẹyè Ògúnwùsì kejì ẹni ìtàn ẹ̀ẹ̀mejì náà fún ní 2.5 million. Ìyẹn kábíyèsí gbé owó fún Olúwo. Bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀mejì náà fún ọba Rashidi Olúwo ní 2.5 million. Lẹ́yìn ìgbà yẹn ló tún sọ pé kò sí mọ́tò lọ́wọ́ òun Onírìṣà tún fún ní mọ́tò tó bá dàbí irọ́ kó jáde kán wá fi evidence ẹ̀ wọ̀n kó jáde síta. Ọ̀nà jìbìtì èrú tó fi dórí àléfà oyè yẹn òun ló fi ń sọ̀rọ̀ sí Onírìṣà. Ṣé mọ̀ pé nínú ọ̀rọ̀ tó sọ ẹ ti máa rí wípé èèyàn tí ó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èèyàn fún ara àti mọ̀ pé oníjìbìtì lẹ́ni yẹn. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ó sọ wípé wọ́n wá bá ẹ nígbà tí wọ́n fẹ́ jẹ Ọọ̀ni kí bàbá wa Ọọ̀ni tó lọ sí ibi tí àwọn bàbá rẹ̀ kí Onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì tó jẹ kọ́lọ́hún kó jẹ́ kí bàbá pẹ́ láṣẹ kó jèrè kó àwọn náà jèrè láṣẹ. Ọọ̀ni tó gbèsè nígbà tí wọ́n wà ń bẹ̀ bàbá wa ọba Adéyẹyè yìí ó ti ń bá wọn kọ́lé ó ti ń bá wọn kọ́ estate kódà fọ́tò tí wọ́n ti jọ yà nígbà tí bàbá wa Onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì kò tí mọ̀ pé àwọn máa dórí àléfà yóò wà tímọ́tímọ́ bí àgbo ìwo àgbò bó ṣe mọ́rí òun náà ṣe wà pẹ̀lú ọba Ọọ̀ni àná. Ìyẹn Ọọ̀ni Olúbùṣe èrè lójú ogun. Ọọ̀ni Oníbùṣe ẹ̀rí wọ́n jọ ya fọ́tò pẹ̀lú bàbá ńgbà tí Onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì yìí Ọ̀jájá kejì tán sì ń ṣe ẹ mọ̀ pé kọ̀ǹtráktọ̀ ni bàbá wọ́n ń kọ́ iléeṣẹ́ ńlá fún yàn ń kọ́ stadium kátàkárà ni wọ́n jẹ́ oníṣòwò tó gbajúgbajà ni. Èmi ò bá wọn díẹ̀ ni a lè sọ̀rọ̀ kíní mọ́ ìyẹn Rashidi ọba Oníwò. Kí nìdí ni pé Ọlọ́run má yẹ ká ṣì ọba jẹ torí kò sí nínú ìtàn níwò láti gbà tí Ìwó ti wà láti ní kí ọba Rashidi ọba Oníwò kó jáde kó ní ìṣe ni gbogbo ọmọ Odùduwà sá lọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n. Ṣóhun náà ti gbàgbé pé ẹni tó sọ pé bàbá ńlá wọn ọjọ́ iwájú kò dáa òun náà ti bú bàbá ẹ̀ mọ́ torí pé wọn ò lè pè kan wọn níbi tó jọba sí níwò kí wọ́n má sọ ti bàbá wa Ilé Ifẹ̀ mọ́ tó jẹ́ pé òun ni
ẹni tó kọ́kọ́ dé Ilé Ifẹ̀, ẹni tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ní àròlé Oòduà. Ó wá ń sọ yí pé Oòduà kì í ṣe ọmọ Ilé Ifẹ̀. Ọmọ àtìrò tó rẹsẹ̀ bàtà kan fún ìyá ẹ̀ ní ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Tẹ bá kíyèsí ọba Ràṣídì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí ọba Adéyẹyè Ògúnwùsì ṣe fún, ó wá fẹ́ rò pé bóun ṣe rí náà ni ọba wa Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì rí.